mo tún ṣe ń dé àyànfẹ́ ọ̀kín ọmọ lójú Olódùmarè abúragbada búyọbúyọ kàǹkà aláyànfẹ́ ọ̀kín lọ́tún aláyànfẹ́ ọ̀kín lósì kò síbi táwa bá dé tọ́lọ́mbà mi ò ti gbalẹ̀ fáwa agbára tí a kọ́ ìmọ̀ wa kọ́ òye wa sì kọ́ ọlọ́run náà ló pórí bẹ́ẹ̀ dáńsákìrì ọlọ́run àgbáńlá ayé dáńsákìrì ọba gbogbo ayé ọba gbogbo èèyàn ọba tí ń gbé ògo ẹ̀dá jáde láti inú ògo lọ sínú ògo ògo ní fún orúkọ rẹ̀ àrí ìró àlá ọ̀rọ̀ máa ń jábọ́ mo túndé lónìí ní kọ́ngbẹ́kọ́ngbẹ́ èdè ọ̀rọ̀ mo túndé lónìí ó máa búragbada búyọbúyọ kàǹkà èmi náà polú ọlọ́run ọ̀gá àbò náà lójó rí bẹ́ẹ̀ èdè ń gbénú mi ọ̀rọ̀ ń gbénú mi ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ náà jórí bẹ́ẹ̀ ọba lánàá ọba lónìí ọba lọ́la ọba títí ayé àìnípẹ̀kun arúgbó ọjọ́ arúgbó láláì arúgbó ìgbàanì ológo jùlọ akìkì tán ọba tó lè pa ọba tó lè jí ọba tó ní kó wá ọba hà ọba hì ọba ọ ọba ọba tí ń jẹ́ ohun gbogbo lórí ohun gbogbo nígbà gbogbo lọ́sẹ̀ gbogbo lóṣù gbogbo nímọ̀ gbogbo fẹ́yàn gbogbo fágbà gbogbo fọkùnrin gbogbo nímọ̀ gbogbo àtìgbà gbogbo ìgbà gbogbo ògbóni wúndí aṣọlá ògbéni ọmọ ènìyàn fọhùn ògbéni adélébọ̀ ṣògo ọba tí ń gbé ọmọ tálákà kúrò nílẹ̀ tí ń gbé jẹun pẹ̀lú ọmọ aládé ọba tí ń gbogbo ẹni jáde àkìkì tán ẹlẹ́bùrú ìkẹ́ alágbádá iná aláwọ̀ tẹlẹ̀ oòrùn ọba lánàá ọba lónìí ọba lọ́la ọba lọ́túnla ọba nígbà gbogbo ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọmọ rẹ̀ lọ́fín ayé ẹlẹ́bùrú ìkẹ́ dáńsá kiri ògbóni wúndí aṣọlá ògbéni ọmọ ènìyàn fún un ológo rẹpẹtẹ onímọ̀ rẹpẹtẹ adé orí rẹ̀ ògo ni o ojú rẹ̀ ògo imú rẹ̀ ògo eyín rẹ̀ ògo agbádá rẹ̀ ògo ológo jùlọ ọba tí ń gbénú iná ṣọlá ọba tí ń gbénú ọ̀run kàbẹ̀kàbì kábíyọ̀ òsínú atẹ́rẹ̀ rẹ̀ kárí ayé atẹ́rẹ̀ rẹ̀ kọjá sísọ ẹ̀mí tí ń gbénú àwọn wòlíì sọ̀rọ̀ jẹ̀gbẹ́nẹ̀kìn awúwo mọ́ ṣe é gbé ọba gbogbo ayé ọba gbogbo ènìyàn ọba àwọn áńgẹ́lì ọba àwọn ènìyàn ọba tó jọba lórí ayé ó jọba lórí òkun ìwọ náà ló jọba lórí ilẹ̀ ó jọba lórí ẹ̀dá ó jọba lérí ewébẹ̀ ó jọba lórí ẹranko ó jọba lórí ọkùnrin ó tún jọba lórí obìnrin alágbára ni ó kò sẹ́ni tó dàbí rẹ̀ kò sẹ́ni tó lọ́gbọ́n tó kò sẹ́ni tó nímọ̀ tó kò sẹ́ni tó níràwọ̀ tó kò sẹ́ni tó tó ọlọ́run láíláí forever ọlọ́run mo fẹ́ fi lé yín kábíyèsí ni o ọlọ́run àwọn ọmọ ogun ọba tó ní kí aláboyún máa lóyún tó tún mú kí aláboyún máa bímọ ọba tó mú kí irun rí ẹni máa dàgbà ní wẹ́rẹ́wẹ́rẹ́ dé wẹ́rẹ́ yìí kábíyèsí rẹ̀ nù ọlọ́run gbogbo àgbáńlá ayé ọlọ́run gbogbo ènìyàn ológo jùlọ ni ẹ̀mí gbogbo àgbáńlá ayé ọba mi tí mú kí nǹkan máa dàgbà lọ́tún kábíyèsí ọba tí ń ṣe kándá nínú agbára rẹ̀ ọba tó rí gbogbo ayé lẹ́ẹ̀kan ṣoṣo ọba tó mọ gbogbo èrò ọkàn ẹ̀dá nígbà gbogbo kábíyèsí ni ó ta ló tó bí ọ ala lè fi ọwé kò sírú rẹ̀ láyé bẹ́ẹ̀ sì ni kò sírú ẹ lọ́run tàbí látijọ́ tẹ̀yìn tí rìn sẹ́yìn ti rírú ọlọ́run rí èè sírú ọlọ́run láéláé àyànfẹ́ ọ̀kín máa yàn lójoojúmọ́ ni ìwọ tó gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi rú bí omi oníkan náwó sí wọn báyìí ni gbogbo wọn bá sì gbẹ́ lóru bẹ́ẹ̀ kábíyèsí rẹ̀ ọlọ́run àgbáńlá ayé ọba tí ń gbàdọ̀bálẹ̀ àwọn ọba tí ń fi ọba jẹ ọba tí tún rọba lóyè ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀ èyí mo fi èyí kí ọlọ́run ni kí gbogbo yín náà kẹ́ mọ̀ kí ọlọ́run ní gbogbo gbà ẹ má gbàgbé lórí Digest TV ẹ máa bá wa subscribe síbẹ̀ lórí YouTube ẹ máa subscribe. Thanks ladies and gentlemen, I love you everybody.